kí ló táyé ẹ rí báyìí. Mọ́mí lè sọ fún yín pé nǹkan tí mo fẹ́ bá yín sọ wá important. Sọ pé ìfẹ́ ló ṣe nails àti. Mo gbọ́dọ̀ lọ party one weekend. Baby, ṣé máa jẹ chocolate? Máa jẹ ìbò náà ló ń jẹ orí bó ti kù jíjẹ ló mọ ẹran Buhari ó kú sí àbí àgbà ọ̀dà òun náà lórí tẹlẹmú bí orúkọ olùkọ́ lẹ́gbẹ̀ẹ́ ìwò yìí ó lè rìn kó work smart láyé ẹ̀ mọ́ báyìí ó máa rìn ó máa yí bí odó ni ẹ wo orun ojú bí abẹ̀bẹ̀ òkúnlẹ̀kún tàbí ẹran gífà idiot. What was that for? Like seriously? I'm telling you. But do you know, I was actually thinking about that, but mo rò pé ibi tó máa parí story yẹn sí kọ́ ni because these days when I go on married women gan làwọn ọkùnrin wọn start telling. What money can't buy, much money can buy. Seriously, I can't wait.